Ẹ kú déédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ti ìpínlẹ̀ Ògùn Ṣẹ́gun Ṣówùmí ti ta àbùkù tí ó sì tún ṣàpèjúwe ìdásí àwọn orílẹ̀-èdè àgbáyé lórí kíkọlù àti gbígbógun ti àwọn adàlúrú ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ohun tí ó ti pẹ́ jù. Ṣówùmí sọ ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán ti Channel nínú ètò tí wọ́n pè ní Sunday Politics nígbà tí ó ń sọ èròǹgbà rẹ̀ lórí ìkọlù tí United States ṣe lẹ́nu lọ́lọ́ yìí. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé orílẹ̀-èdè àgbáyé sọ pé àwọn ní ohun ìjà fún ètò ààbò, èyí tí ó jẹ́ pé ojú rẹ̀ wà nínú òfurufú tí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n lè lò, ṣùgbọ́n ó wá yẹ kí a gbóríyìn fún orílẹ̀-èdè United States nípa pé nígbà tí ohun ìjà náà dẹnu kọlẹ̀, èyí tí ó yẹ kí orílẹ̀-èdè Britain tí wọ́n ní èrè púpọ̀ láti jẹ nínú rẹ̀ kọ̀ jálẹ̀ láti sọ̀rọ̀, tí ilẹ̀ China náà tí ó ní oríṣiríṣi iṣẹ́ àkànṣe lórílẹ̀-èdè yìí náà ṣe bí ẹni pé ọ̀rọ̀ náà kò kan àwọn rárá, ní orílẹ̀-èdè Amẹ́ríkà tètè bọ́hùn síta wípé àwọn yóò wá nǹkan ṣe nítorí pé wàhálà yìí ti pọ̀ jù. Lẹ́yìn ọ̀rọ̀ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ni wọ́n gbé ìgbésẹ̀ tí ó sì ṣàlàyé wípé ìgbésẹ̀ tí àwọn ń gbé yìí jẹ́ kíkojú ìjà sí àwọn ẹgbẹ́ tí wọ́n ń pa Kìrìsìtẹ́nì ní ìpakúpa. Ṣówùmí tún wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun fẹ́ kí òye yé àwọn Mùsùlùmí, Kìrìsìtẹ́nì àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìwà àdàlúrú jẹ́ ìwà ọ̀daràn, kì í ṣe wíwé mọ́ tí wọ́n ń wé mọ́ ẹ̀sìn àti ìlànà ẹ̀yà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Nígbà tí àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n jẹ́ olórí kọ̀ọ̀kan papòdà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni àwọn mìíràn jẹ́ Ọlọ́run nípè ní òpin ọdún 2025. Daily Post ṣe àfihàn àwọn olóṣèlú méje tí ikú wọn mì orílẹ̀-èdè yìí tìtì ní ọdún 2025. Ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ papòdà nínú ọdún yìí ni igbákejì ọlọ́pàá ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Honorébù Adéwùmí Ọ̀nànúgà ni ó kú ní ọjọ́ 15 oṣù kìíní January 15 ọdún 2025 lẹ́yìn àìsàn ráńpẹ́. Ẹnì kejì ni olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Olóyè Ayọ̀ Adébánjọ tí òun náà kú wọ́rọ́wọ́ ní ilé rẹ̀ tí ó wà ní Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 14 oṣù kejì February 14 ọdún 2025 ní ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96 years. Olóyè Edun Clark náà papòdà ní ọjọ́ 17 oṣù kejì February 17 lẹ́yìn àìsàn ráńpẹ́ ní ilé ìwòsàn aládàáni ní ìlú Àbújá ní ọmọ ọdún méjìdínlọ́gọ́rùn-ún 98 years. Doyin Òkúpè náà kú ní ọjọ́ keje oṣù kẹta March 7 ní ọmọ ọdún méjìléláàádọ́rin 72 years. Lẹ́yìn náà ni gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kwara Cornelius Ọlátúnjí Adébáyọ̀ jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ 25 oṣù kẹfà June 25 ní ọmọ ọdún mẹ́rìnlélọ́gọ́rin 84. Ààrẹ àná tẹ́lẹ̀ rí Muhammadu Buhari náà papòdà ní orílẹ̀-èdè United Kingdom ní ọjọ́ 13 oṣù keje July 13 ní ọmọ ọdún méjìlélọ́gọ́rin 82 lẹ́yìn àìsàn ráńpẹ́. Ẹnì keje ni igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa Lawrence Erujapo tí òun náà gbẹ̀mí mì ní ọjọ́ 11 oṣù kejìlá lẹ́yìn ìgbà tí ó dédé ṣubú lulẹ̀ nínú ọ́fíìsì rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Premium Times ṣàkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá àdó olóró tí àwọn adàlúrú agbébọn rì sí ojú ọ̀nà ti òpópónà Magami Dansaduo ní ìjọba ìbílẹ̀ Maru ní ìpínlẹ̀ Zamfara ní ọjọ́ àbámẹ́ta, èyí tí ó bú gbàmù tí ó sì pa àwọn ènìyàn méje. Àwọn olùgbé ìlú náà sọ fún ìwé ìròyìn Premium Times wípé àwọn adàlúrú yìí ṣe àfojúsùn àwọn arìnrìn-àjò tí wọ́n máa ń gba ojú ọ̀nà Gusau Dansaduo Magami kọjá, àti pé ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí ó léwu púpọ̀ tí ó sì yẹ kí àwọn òṣìṣẹ́ ológun máa wà níbẹ̀ fún ètò ààbò tó péye. Olùgbé agbègbè náà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Haruna Bala sọ fún ìwé ìròyìn yìí wípé àwọn 5 ni ó kú lójú ẹsẹ̀ tí wọ́n sì tètè gbé àwọn méjì tí wọ́n fi ara pa yánnayànna lọ sí ilé ìwòsàn, àti pé ìkọlù ìjàmbá yìí ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Ẹtì nígbà tí àwọn òṣìṣẹ́ ológun àti àwọn elétò ààbò ìbílẹ̀ ti kọ́kọ́ kọlu àwọn agbébọn adàlúrú tí wọ́n sì pa wọ́n ní ìpakúpa nígbà tí wọ́n ń bọ̀ wá sí ọjà Magami
tí ó máa ń wáyé ní òpin ọ̀sẹ̀. Èyí ló mú kí àwọn náà wá ṣọṣẹ́ tiwọn lọ́jọ́ àbámẹ́ta láti gbẹ̀san. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Premium Time. Àjọ elétò ìlera Nigerian Medical Association (NMA) ti sọ jáde síta wípé ilé-iṣẹ́ ètò ìlera nílò àtúnṣe ohun àtúntò tó péye ní gbogbo ọ̀nà nínú ọdún 2026 nítorí pé ipò tí ètò ìlera wà kù díẹ̀ káàtó. Nínú ètò àyẹ̀wò òpin ọdún tí ilé-iṣẹ́ ètò ìlera àpapọ̀ ní alága wọn ti ìpínlẹ̀ Èkó Dókítà Saheed Babájídé Kẹ́hìndé ti ṣàpèjúwe wípé bí àkọsílẹ̀ ètò ìlera ṣe rí lọ́dún yìí jẹ́ ohun tí kò wúni lórí, èyí kò tún ṣe ìtẹ́wọ́gbà tí ó sì tún jánikulẹ̀. Ẹgbẹ́ yìí tún wá ṣàlàyé wípé àwọn ṣe àkọsílẹ̀ ètò ìlànà òfin tó mẹ́yẹ, ìpèníjà ètò iṣẹ́ tó wáyé lemọ́lemọ́ àti àwọn owó láti fi gbé ètò ìlera ró. Wọ́n wá dá ìjọba lẹ́bi wípé wọn kò náání ètò ìlera àti ọrọ̀ ara àwọn òṣìṣẹ́ wọn kò sì tún jẹ́ kí ó múmú láyà wọn, èyí tí ó ṣe okùnfà iná àjórẹ̀yìn tí ètò ìlera ń kojú àti dídaṣẹ́ sílẹ̀ tí ó ń wáyé lọ́pọ̀ nínú ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n fi ọwọ́ òfin mú aya akọ̀ròyìn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéníkẹ́ Àtàndá àti ọmọ rẹ̀ kékeré jòjòló tí kò tíì ju ọmọ oṣù mẹ́sàn-án lọ. Sodiq Àtàndá, tí ó jẹ́ ọ̀gá ìwádìí oníròyìn tí ó tún ń bá iléeṣẹ́ Foundation for Investigative Journalism (FIJ) ṣiṣẹ́, ní àwọn ọlọ́pàá lọ sí ilé rẹ̀ láti lọ ṣe àyẹ̀wò níbẹ̀, ṣùgbọ́n wọ́n gbé ìyàwó àti ọmọ rẹ̀ nígbà tí wọn kò bá òun nílé. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìyàwó àti ọmọ rẹ̀ kì í ṣe arúfin tàbí afurasí, èyí ló mú kí gbogbo ènìyàn iléeṣẹ́ tètè bẹ̀rẹ̀ sí ní tàbùkù ìwà tí àwọn ọlọ́pàá náà hù, débi pé àjọ Nigerian National Committee of the International Press Institute (IPL Nigeria) ti bu ẹnu àtẹ́ lu mímú tí wọ́n mú ìyàwó àti ọmọ Sodiq Àtàndá gẹ́gẹ́ bí ìwà àìbófinmu, ṣíṣe agbára lò àti ṣíṣe lòdì sí òfin Administration of Criminal Justice Act (ACJA) 2015. Wọ́n tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé wọ́n fi Adéníkẹ́ Àtàndá ṣẹ̀sín, wọ́n tún fi ìyà jẹ ẹ́ lọ́nà àìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ààrẹ Bọ́lá Tinubu ti kúrò lórílẹ̀-èdè yìí ní pàtó ìpínlẹ̀ Èkó lọ sí ìlú òyìnbó ní ọjọ́ ìsinmi láti tẹ̀síwájú nínú ìrìnàjò òpin ọdún ṣáájú ìrìn-àjò iṣẹ́ rẹ̀ lọ sí Abu Dhabi ní orílẹ̀-èdè United Arab Emirates. Báyọ̀ Ọ̀nànúgà, tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, ni ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ náà. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ẹni ọ̀wọ̀ Sheikh Mohammed bin Zayed Al Nahyan, ààrẹ ti United Arab Emirates, ti fìwé pe ààrẹ Tinubu láti kópa nínú ètò 2026 edition ti Abu Dhabi Sustainability Week (ADSW 2026), èyí tí yóò wáyé ní ìbẹ̀rẹ̀ oṣù kìíní January. Lẹ́yìn ètò yìí ni ààrẹ Tinubu yóò tún padà sí orílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online bákan náà. Àgbà kan nínú ẹgbẹ́ òṣèlú Republican ní US House Armed Services Committee ti sọ síta gbangba ayé wípé ìkọlù tí àwọn ológun ṣe sí ilẹ̀ Nàìjíríà (Syria) wà ní ìbámu pẹ̀lú ètò ìlànà ilẹ̀ òkèèrè láti kojú ìjà sí Islamic extremism tí ó ti wáyé nínú ìṣèjọba ààrẹ Donald Trump ti sáà méjì rẹ̀. Mike Turner wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ ìsinmi pé ìtẹ̀síwájú ìkọlù tí àwọn ṣe sí Muslim State, gẹ́gẹ́ bí ó ti yé gbogbo ènìyàn wípé káàkiri orílẹ̀-èdè àgbáyé ni àwọn ti ń ṣe. Fún àpẹẹrẹ, orílẹ̀-èdè Iraq, Syria ni gbogbo ènìyàn fojú wọn rí, ṣùgbọ́n nísinsìnyí orílẹ̀-èdè Nàìjíríà ló kàn. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ pé Islamic State kò tíì di ohun ìgbàgbé, síbẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà yóò sì túbọ̀ tẹ̀síwájú láti máa kọlù wọ́n títí àwọn yóò fi borí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti kéde síta fún gbogbo ènìyàn wípé òun kò ní jẹ́ igbákejì ààrẹ ẹnikẹ́ni nínú ètò ìdìbò ọdún 2027. Ó sọ̀rọ̀ yìí jáde síta nínú ọ̀rọ̀ ayé X níbi tí ó ti ń dáhùn ìbéèrè lóríṣiríṣi tí wọ́n ń bi
pàtó nípa ètò òṣèlú àti ipò olórí tí ó ń lépa rẹ̀. Ó tún wá ṣàlàyé síwájú wípé òun kò ní ìrírí láti di igbákejì ààrẹ nítorí pé òun kò rìnrìn àjò káàkiri orílẹ̀-èdè àgbáyé láti lọ kọ́ bí ènìyàn ṣe ń di igbákejì ààrẹ. Òun mọ bí òun ṣe lè ṣe orílẹ̀-èdè Nàìjíríà tí òun sì tún lè tún ṣe, tí òun sì tún lè gbé lọ sí òkè nítorí pé òun bẹ̀rẹ̀ ìdókòwò ọjà yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí òun sì ní ìrírí ju ààrẹ tí ó wà nípò lọ́wọ́lọ́wọ́. Nítorí ìdí èyí, orúkọ òun yóò farahàn nínú ìwé ètò ìdìbò ti ọdún 2027. Ohun tí òun fẹ́ kí gbogbo ènìyàn ṣe fún òun kò ju pé kí wọ́n máa gbàdúrà kí wọ́n sì tún gbárùkù ti òun tí ó bá di àkókò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀. Kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.